A kú ìsinmi òní, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí. Gbogbo ìran ọmọ ládéládé, mo kí wa pé a kú dédé àsìkò yìí o. A kú ìsinmi òní, a kú bí ojú ọjọ́ ṣe rí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ tèmi a máa yàtọ̀ sí ti opinion olúkálùkù, nítorí pé èmi ò kì í ṣe dìdìrìn, mi kì í ṣe àwọn amukun mẹ́kọ̀ọ́. Kí ló dé náà tí à ń deceive ara wa? Ẹ káalẹ́, mo kí gbogbo ládéládé, mo kí lóyè lóyè, mo kí wa pé ẹ káàbọ̀ sí orí ètò. A dẹ̀ kú ìsinmi òní. Òní ni ìsinmi tó kẹ́yìn nínú ọdún ìyá 2025. Mo gbà ládùúrà pé ìsinmi òní kò ní jẹ́ àṣemọ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. A ní ṣubú dànù, a ní lùgbàdì àìsàn. Gbogbo wa la máa mú ọdún ayọ̀, a máa ṣọdún ayọ̀. Ọdún tí a dẹ̀ wá fẹ́ mú yìí, Ọlọ́run á ṣe lé ọdún ìgbéga fún olúkálùkù wa. Mo kí wa wípé ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Orílẹ̀-èdè Yorùbá kò ní bàjẹ́ lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ilẹ̀ Oòduà kò ní bàjẹ́. Àwọn tó bá wá ní wọ́n máa wá láti wá da ilẹ̀ Yorùbá rú, ọba mi Èdùmàrè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, á bá mi já ọkàn ẹ̀mí wọn. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Olólùfẹ́ wa bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button, ẹ bá wa share. Nítorí pé ní alẹ́ ní a gbọ́dọ̀ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀. Níbo là ń lọ? Níbo la ti ń bọ̀? Níbo la dé? Nígbà tí Boko Haram ń pa àwọn èèyàn, tí bandits ń pa àwọn èèyàn, àwọn ISWAP tí wọ́n ń pa àwọn èèyàn, lákòáwá gbogbo wọ́n ń pa àwọn èèyàn, àwọn ISIS. À ń rí evidence, wọ́n ń show evidence. Ṣùgbọ́n níbo ni wọ́n ti rí fídíò? A gbọ́dọ̀ bira wa lálẹ́. Èèyàn mi ẹ bá mi gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Níbo ni wọ́n ti rí fídíò tí wọ́n package fún wa? Because wọ́n show wa lé evidence àwọn Boko Haram tí wọ́n ní wọ́n bomb. Ẹ lè máa fajá pé kíní kan lọ́bọ̀ fáwa o. Bẹ́ẹ̀ ni, ẹ lè máa pajá lọ́bọ̀ fáwa. Mò ń sọ fún yín. Mo ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mo ní ẹ má jẹ́ káwọn people ń deceive yín. Wọ́n fẹ́ distract attention gbogbo wa. Táwọn people bá wá, tó bá wá ràn wá lọ́wọ́. Ẹ káalẹ́ Mr. Matthew. Tí wọ́n bá wá ràn wá lọ́wọ́, dúdùn inú tèmi ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n mò ń sọ lọ fún yín lọ́jọ́ náà lọ́hùn. Mo ní ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Ẹ fẹ́ fight Boko Haram.
agbẹnusọ wọn the leader of Boko Haram Alhaji Sheikh Gumi ó ń gbé nínú ìlú the same Nigeria tí wọ́n ní wọ́n ti fẹ́ fight Boko Haram. Ẹ jẹ́ kí ìjọba Amẹ́ríkà máa tàn yín àti ìjọba Nàìjíríà. Do you know pé àwọn people ilẹ̀ wọ́n lè compromise? Ẹ máa ní kò possible àbí? Okay, ẹ jájọ máa wò lọ́nà. A tún máa rọra wa létí tó bá ti tó àsìkò. A sì ń béèrè ìbéèrè ń sin ni. A sì ń béèrè ìbéèrè. Bẹ́ẹ̀ ni, ìbéèrè la sì ń béèrè lọ́wọ́ yín. Àwọn bandits tí wọ́n ní wọ́n bomb. Àwọn terrorists tí Donald Trump ní wọ́n bomb. Níbo ni dead body wọn wà? Kí ló dé tí ó easy? Kí ló dé tó rọrùn láti tan ọmọ Nàìjíríà bélé? Kí ló dé tá easy bélé láti tan? Kí ló ṣẹlẹ̀? Tẹ́ ẹ bá ti gbọ́, another living faith church pastor kidnapped by bandits in Kogi. Ṣé ti gbọ́ yẹn? Lóòótọ́ a kì í fi ọjọ́ kan bọ́ ọmọ tó bá rù yó, ṣùgbọ́n mò ń sọ fún yín ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Àní ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà sẹ́, àní ó ṣe kí ni ó ju èje lọ. Kí ló ṣẹlẹ̀ tí a easy láti tàn bélé láti 1914 tọ́wọn òyìnbó yìí tó ti ń tàn wá bọ̀ a dẹ̀ tí ì sùn ká ronú wa. Tẹ́ bá ń gbọ́ Omungus and Omungus. Omungus and Omungus. Ó ní wá nínú ìlú yìí. Nígbà tí bandit ń pa àwọn èèyàn, ṣebí ẹ̀yin rí evidence, wọ́n á tẹ̀ tún gbé fídíò, wọ́n á tún show ẹ̀ lómi tó ń fẹ́ fi ọ̀bẹ tó fẹ́ fi dú ọrùn ẹ̀, wọ́n á tún show ẹ̀. Ìjọba àgbáyé kan wá wọ́n ní wọ́n bá wa bọ́ọ̀bù Boko Haram. Wọ́n kàn ṣáà show wa ibìkan tí wọ́n tẹ̀ tí sọ pé kí n stop ẹ̀ báyìí sí. Ṣé rí nǹkan tó wá máa ń dùn èmi ni wípé àwa ọmọ Yorùbá yìí ní jẹ́ ká sọ òótọ́. Ní jẹ́ ká sọ òótọ́. Ẹ jọ the issue of insecurity ṣé mi sí lára àwọn tó ń affect ni? Ẹ já bíra wa. No, ẹ já sọ̀rọ̀ kó yéra wa, ṣé mi sí lára wọn ni? Ṣé ìlú òkèrè ni mò ń gbé ni? Ṣebí inú ìlú náà mò ń gbé. Tá bá wá rí èèyàn kan tó lò fẹ́ wá bá wa fight ẹ̀, why tó fún wa jẹ́ pé irú ẹnìyẹn ni the same èmi tí mo wà nínú ìlú tí màá wá máa against. Kò possible náà. Bọ́ ẹgbẹ́ ká lọ wo Paul tí wọ́n ti ń fi wá gbá láti 1914. Ṣé only Nigeria leader nìkan ni, ṣé àwọn nìkan ni ìṣòro Nigeria ni? The problem
problem ìṣòro Nàìjíríà gangan kò ń ṣe inú Nàìjíríà gangan lọ́wọ́n tó ń dáná ogun kò ń ṣe inú Nàìjíríà gangan kì í ṣe ènìyàn aláwọ̀ dúdú lọ́wọ́n gangan tán bẹ̀rẹ̀ iná ogun dídá nínú Nàìjíríà. ẹlẹ́ẹ̀bá wa pa Boko Haram àṣàrí bì kan tí wọ́n ṣáà ti ń fly fighting jet tí wọ́n ti ń fly wọ́n ní wọ́n ń ju bọ́ọ̀bù síbì kan ọjọ́ wo la máa gbọ́n nínú ìlú yìí ọjọ́ wo la máa gbọ́n kí ló máa mú ká gbọ́n ná ìṣẹ̀lẹ̀ wo látẹ̀tú ṣẹlẹ̀ tá a fi máa gbọ́n tàbá dẹ̀ ń sọ àwa là ń sọ nonsense. bí mo ṣe gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ẹ jẹ́ kó jọ yéra wa I as a person tí Donald Trump bàbá wa rí kí ní fight dúdú inú tèmi ni mi ní sójà tó ń ṣọ́ mi ní kúkúrú defense tó ń ṣọ́ mi ìrówó gbà wọ́n bẹ́ẹ̀ ni mi ìrówó gba àjọ ọmọ ọlọ́pàá tó ń ṣọ́ mi. ó jọ hàn àfẹ́tì wa ni ṣùgbọ́n èmi á máa béèrè màá tún máa béèrè máa béèrè ṣé ṣe pé àwọn people fẹ́ divert attention wa ìbéèrè là ń béèrè wa ẹ má ti sọ pé à ń sọ nonsense. ìbéèrè là ń bira wa o torí pé kó má di pé Yorùbá máa padà ti ìka àbámọ̀ bọ ẹnu kó má di pé àá padà ti ìka àbámọ̀ bọ ẹnu tọ́lọ́run dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo ìgbà lèmi máa ń ṣe ládùúrà wípé ogun ò ní kó wa lọ nílẹ̀ Yorùbá ogun tó wà nílẹ̀ àwa la máa borí ẹ̀. ẹ má sọ wípé enemy of progress ni mí tí n bá béèrè àwọn ìbéèrè yìí ìyẹn ò túmọ̀ sí wípé mò ń ṣe àtakò ohun tó dáa no mi ò ṣàtakò nǹkan tó dáa ṣùgbọ́n ẹja ti bi ìṣáná ká kíyèsí oògùn bóyá ká kíyèsí kinní kan mi ò mọ̀wé pa má bínú. ṣé àwọn pípù yìí ṣe ibi ire ló máa já sí ẹ wo bọ̀bọ́ tó wà lójú àwòrán yìí Túnjí Bello àbí Túnjí kinní kan tó lóun jẹ́ ó mà ṣe ń ṣe TikTok olórí àwọn tẹ́rọ́rìsì mà ní Gumi Alhaji Sheikh Gumi ó máa ń sùn ó máa ń jí nínú ilé ẹ̀ kò mà sí ẹ̀rọ kan tó rí mú ìjọba Amẹ́ríkà ò lè bá wa tíráàkì ilé àwọn yẹn náà ni wáì tá fi ń tanra wa wáì tí wọn ò fi kọ́kọ́ gbé àwọn yẹn gan-an kán tẹ̀ kọ́ bá wa gbé àwọn yẹn wáì tí àwọn El-Rufai gbogbo wọn ṣì ń sùn nínú ilé wọn wọ́n ń jí nínú ilé wọn o wọn ò kúrò nínú Nàìjíríà o ṣé ẹ dẹ̀ nírò wípé àwọn pípì fẹ́ wá bá wa fáìtì tẹ́rọ́rìsì lóòótọ́ ṣé ẹ jẹ́ pé wọ́n pákéjì irọ́ fún yín òun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó mà jòjé lọ ṣe rí òdodo ọ̀rọ̀ ọmọ ìyá ìsọkúsọ ni o
ó máa ń dàbí ìsọkúsọ ni. Òdodo ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ. That very day tí wọ́n gbé fídíò yẹn fún wa, very dark man, ẹni tí Ọlọ́run máa bá mi bùkún fún, tọ́lọ́run á dẹ̀ máa bá mi dáàbò bò, ó sọ ọ̀rọ̀ kan, inú mi dùn lọ́jọ́ yẹn. Òun nìkan ni ẹni tí mo rí tó sọ òdodo ọ̀rọ̀. Ṣùgbọ́n the next time a rí, everybody was jubilate. Wọ́n tọ́ tẹ̀ ní wọ́n bá yín bọ́ǹbù òkú wọn dà. Òkú wọn dà. Ẹ show wa evidence. Àwọn ará ibi dẹ̀ ń operate lọ every day by day, every day by day. Every day by day. Why tí wọ́n fi rí àwọn leader Boko Haram pé tí wọ́n ń gbé lẹ́rìn ìgboro tó tún sùn tó ń jí nínú ìlú? Ẹ lọ gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Sheikh Gumi tó fi reply ìjọba Amẹ́ríkà. Ṣé Alhaji Sheikh Gumi ṣó nágbára ju ìjọba Amẹ́ríkà lọ ni? If it is true pé ìjọba Amẹ́ríkà fẹ́ bá wa ja ìjà lóòótọ́ àti lódodo. Why tí wọ́n fi lọ gbé àwọn yẹn? Tọ́wọ́n yẹn ò bá ní international connection, tí wọ́n ò ní international backup, kí ló dé tí Gumi ṣì ń sùn nínú ilé ẹ̀ tó ń jí nínú ilé ẹ̀? Kò ń sọ̀rọ̀ ìjà, ẹja bira wa. Ẹja bira wa. Pásọ̀ tí wọ́n gbé báyìí lénìí báyìí, òun lá mọ nǹkan tójú wọn àti rí inú gbó báyìí lénìí. Wọ́n ṣe àwọn èèyàn báṣubàṣu báṣabàṣa bó ṣe wù wọ́n nínú ìlú tí a pè ní Nàìjíríà. Ṣùgbọ́n láti wí pé kí wọ́n lè cool attention yín down, gbogbo ariwo tẹ́ ń pa tẹ́ ń ṣe láti pé kán lè bá yín cool ẹ̀ down. Ẹ wo ọ̀nà tó gbé gbà. Gbogbo yín dẹ̀ ń jubilate. Gbogbo yín ń jubilate lórí irọ́. Prince Taiwo ni wọ́n ní kí n lọ béèrè lọ́wọ́ president mi. President àjọ dìbò yàn àbí? Ṣé èmi pẹ̀lú yín ló jọ lọ dìbò fún? Àbí ṣé èmi pẹ̀lú yín ló jọ lọ dìbò fún? Àbí ẹ mọ̀lé àwọn tó lọ ń dìlíbò kẹ́ sọ fún wọn pé kán lọ máa béèrè lọ́wọ́ president? À ń béèrè òdodo ọ̀rọ̀ lọ́wọ́ yín. Fúlàní á gbé ọ̀bẹ síyàn lọ́rùn, á dẹ̀ máa dú àwọn èèyàn, á máa dú àwọn èèyàn bélè, á show evidence ìgbà tó ń pààyàn, ìgbà tó ń ṣe. Ṣùgbọ́n at the end of the day, ẹlẹ́ẹ̀bá wa pa Boko Haram, ẹlẹ́ẹ̀bá wa bọ́ǹbù wọn, a rí ẹ̀yà ara ẹyọ kan lára àwọn tẹ́ni ẹ bọ́ǹbù. Àṣàrí tí fighter jet
nínú fídíò tó gbé wá fún wa àkú mọ́ bọ́ yẹ ṣe náà àṣáàrí tí fighter jet ń fò kiri. How come? How come? Àwọn kan ti kúkú ti sọ pé kí n lọ béèrè lọ́wọ́ president wọn. Àwa ọmọ Yorùbá, àwa ọmọ Nàìjíríà kí ló dé tí wọ́n easy láti fi rọ́ láti fi confuse yín. Téèyàn bá dẹ̀ ń sọ ẹ̀ ní fẹ́ gbọ́, téèyàn bá ń sọ òótọ́ yẹn ẹ̀ ní fẹ́ gbọ́. Àní èmi sì ń béèrè lọ́wọ́ yín, èso rere wo ni kíní máa so? Èso rere wo ni ọ̀rọ̀ tí ìjọba Amẹ́ríkà náà fẹ́ wá bá wa ṣe yìí ṣó máa bí nǹkan tó dáa àbí bo la já sí? Tó bá bí nǹkan tó dáa tán rí fight, dúdú inú tèmi ni sẹ́ẹ̀ mo tún sọ fún yín, dúdú inú tèmi ni. Èmi á yin Ọlọ́run torí pé ẹ̀gbẹ́ kan la fi ń sùn sí, kò séèyàn tó lè sọ àsùnwọra mọ́. Nígbà tó jẹ́ pé èmi ò rówó kó sójà sẹ́yìn bíi brọ́dà wa Ṣèyí ṣe ń kó kiri, kí ló wá dé tí èèyàn kan á sọ pé ó fẹ́ wá bá mi fight insecurity tínú mi ò ní dùn sí? Ẹjọ́ ń ṣe kọ́ dẹ̀ fún wa ní evidence ká dẹ̀ rí i pé ọ̀rọ̀ ogun ìpànìyàn, ìjíyàn gbé máa fi gbowó ńláńlá kó stop. Ẹjọ́ stop náà. Ohun tó bá ti mú kí Gumi tún jáde síta tó tún ṣe fídíò bẹ́ẹ̀ yẹn, ó yẹ kẹ́ ti mọ̀ wípé àwọn eléyìí ń dìsí fún yín ni náà, àwọn eléyìí ń dìsí fún yín ni. Gumi ò jáde kúrò nù Nàìjíríà náà. Ẹ wo bọ̀bọ́ tó wà lójú àwòrán wa yìí, Túnjí Bello àbí wata kinní kan, Túnjí kinní kan. Why tí wọn ò fi gbé former governor of Zamfara tí wọ́n ti list, former governor of Kaduna State, kí ló dé tí wọn ò kọ́kọ́ gbọ́ wọn yẹn náà? Àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ fún wọn, tí wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ wọn, wọ́n ń rìn lẹ́rìn ìgboro, ẹ rí wọn mú, ẹ dẹ̀ ní pé èèyàn tó wà eléyìí tó wà nù gbó lára wọn lẹ fẹ́ lọ mú. Ànóbì mùmú tọ́wọ̀n èèyàn mi bá tẹ̀ wàásù tó kọrí síbì kan, no, mi ò accept, mi ò gbà until I saw the evidence. Kéèyàn kan má pàjá fèmí lọ́bọ̀ mọ́. Láti 1914 àwọn pípò ti ń tàn wá bọ̀. Láti ọjọ́ tí àwọn fọ́fadà wa, tí àwọn ará ibi ti wá, tí wọ́n lé wọn pàǹgbà yẹn, tí wọ́n lé wọn léré kàbàkàbà, ìgbà tán máa fi padà wá, wọ́n á bẹ̀rẹ̀ sí ní wàásù sọ́wọ́n bàbá wa, tí wọ́n ti rí àwọn bàbá wa kọ́ńkà bélè. Àtọjọ́ yẹn ní ogun ẹ̀tàn yìí ti bẹ̀rẹ̀, tí ó dẹ̀ tí kò séèyàn tó ìmọ̀jọ́ tó máa lọ sópin. Bẹ́ẹ̀ ni. Ní ìwọ̀nba ìtàn táwa ti gbọ́ o,
níwọ̀nba ìtàn táwa ti gbọ́. Ó dá ọjọ́ tí wọ́n bá tó ṣe ohun gọ́gọ́gọ́ tó yẹ kán ṣe nínú Nàìjíríà kí tó gbà wọ́n gbọ́. Torí pé the same white people wọ̀nyí náà ló fi ipá ló fi so wá papọ̀. And wọ́n ti ń rí lẹ́tà since 2014 wípé ìgbéyàwó wa ti expire. Ìdíwé tó fi ń pa àwọn èèyàn ó ti pọ̀ jù. Ẹ bá wa fòpin sí ìgbéyàwó wa. Kàkà tí wọ́n fi máa ṣe bẹ́ẹ̀, ṣebí ìjọba bìrìtìkó wá sí Èkó ni tó wọ́n á claim pé àwọn ló lè kó àwọn ló ṣe kinní kan. The next tí a máa rí, a gbọ́ pé wọ́n tuntun ṣe another 50 years amalgamation, another fraudulent amalgamation. Iṣẹ́ tó yẹ ká lọ sí round table, kán pè wá lọ sí round table. Kí la fẹ́? Ǹjẹ́ ẹnugbà tá a jọ gbé papọ̀ láti 1914 ǹjẹ́ ó work? Ǹjẹ́ àfìfẹ́ bára wa gbé àbí àfìfẹ́ bára wa gbé tó yẹ kán béèrè yẹn? Instead of that, a rí i pé wọ́n lọ ṣe fraudulent another amalgamation of 50 years. Níkẹyìn, àdúrà mi ni wípé ká jọ celebrate kẹ́yìn. Àdúrà mi nìyẹn o. Èmi ò tako nǹkan tó dáa o. Bí wọ́n ṣe ń pànìyàn wọ̀nyí, èmi ò sí lára àwọn tó ń ta, kì í ṣe pé a jọ ń pín owó ẹ̀. Kọ́ má sọ pé nǹkan tó ń dùn mọ́ mi inú nìyẹn tí mi fi wá kán gbógun ti insecurity. But mo ń sọ, mo ní àwa fúnra wa la máa jà fúnra wa. Tí a bá ti kọ̀ nínú ìlú yìí láti tẹ̀lé ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀, tẹ́ bá gbọ́ kó máa lọ bẹ́ẹ̀ sí èèyàn kankan tó fẹ́ wá bá wa jà ìjà yìí. Àfi ṣẹ́rí ẹ jẹ́ ká continue láti máa tanra wa, ṣùgbọ́n ìgbà tó bá ti yé wa, Ọlọ́run ní jẹ́ kó pẹ́. Torí pé bàbá Awólọ́wọ̀ sọ lọ́jọ́ náà lọ́hùn pé tó bá tó àsìkò, mẹ̀kúnnù là á jà fúnra rẹ̀. Bẹ́ẹ̀ ni, mẹ̀kúnnù ló máa jà fúnra ẹ̀. Sí ẹnì kankan tó ń bọ̀ láti òkè ta kankan wá jà fún ẹnì kankan. Ẹ má wulẹ̀ tàn mí, ẹ má wulẹ̀ tàn, jẹ́ ká tanra wa. When it is time, sórí àwọn àbókí tó ti wà nínú àdúgbò ìwọ tó wà Nàìjíríà ni mò ń bá sọ̀rọ̀ this time around. Mi sọ̀rọ̀ wọn tó wà lédè àsúrà tó ń gbẹ́kẹ̀lé Donald Trump o. Mi sọ̀rọ̀ wọn yẹn o. Àwọn tó wà, àwa tájọ wà nínú àdúgbò ni mò ń bá sọ̀rọ̀ this time around. Sórí bóyá Donald Trump làwa bá ilé Fúlàní tó ti gba lẹ́sẹ̀gbẹ́ ilé á jọ ṣojú wa. Bóyá Donald Trump làwa bá ilé Fúlàní tó fi ẹran tó fi ń jẹ oko á jọ ṣojú wa sẹ́. Bẹ́ẹ̀ ni, kẹ má jẹ́ kí gbogbo wa dìde, kí gbogbo wa máa ṣe àfẹ́kú àfẹ́kú àfẹ́kú. Ìgbà tí má kú ò ní padà kú, àjọ wà lẹ́nu ẹ̀sìn. Ìgbà tí má kú ò ní padà rọ̀run, mo ní àjọ ṣe kí ni, àjọ wà lẹ́nu ẹ̀. Gbogbo so ẹ máa expect ẹ̀yin tẹ́ wà nílé, ẹ jẹ́ kájọ máa expect gbogbo Fúlàní tó ti wà nù sábò wa, tán wà nù àdúgbò wa, tó wà ní Lagos Ìbàdàn expressway, ẹ máa retí ìgbà tí Donald Trump á bá yín lé. Ṣebí àwa olùsọkúsọ àbí? Ẹ máa retí sẹ́, ẹ máa retí, ẹ máa retí ẹ̀.
á jọ ṣojú gbogbo wa. Mo gbà ládùúrà pé ẹnìkankan ò ní sọnù, àní wá ẹnikẹ́ni tì. Lọ́dún tuntun ta fẹ́ mú yìí, ọdún ayọ̀ la jẹ́. Tẹ̀lọ́ ìwọ tó wà lé ni mò ń bá sọ̀rọ̀ bó tó tún sọ, tẹ̀lọ́ tẹpá mọ́ṣẹ́, torí pé another subsidy remove. Ilé tí wọ́n bá fi ipá, tí wọ́n máa bá fi gbà lé àkáǹtì ẹ by fire by force, whether you like it or not. Another one tún bọ̀. Ilé dẹ̀ ní kò ṣe gbowó pamọ́ sí. Gbowó pamọ́ sílé kò jẹ́ kán fìbọn tẹ̀lé ẹ wọlé, ló bá tọ́. Táàsì 2026 ẹ̀yin tẹ́ wà nílé ẹ lọ máa múra, ẹ lọ dọ́bù ọ̀zù yín. Ẹ lọ ṣe kí ni? Ẹ lọ dọ́bù ọ̀zù yín. Ṣèbí Donald Trump náà lábàá yín fáìtì yẹn pé wọn ò gbọ́dọ̀ gba táàsì lọ́wọ́ yín. Ìyà tí epo tó fi ń jẹ yín òòlò ẹ ṣì wà lẹ́nu ẹ̀ tí rí bí yíyẹ sí. Between 6 months, between a year ni wọ́n ní ẹ máa wà nínú ìgbádùn gbà tó yọ subsidy. Ṣé Donald Trump náà lábàá yín mú gbádùn yẹn wá? Àjọṣojú gbogbo wa sẹ́ẹ̀. Mo ní àjọṣojú gbogbo wa. Tí gbogbo wọn bá ti tọ̀yín tó fìyà jẹ orí yín, jẹ orí yín, bóyá ìgbà tí orí yín bá pé dáadáa, bóyá ọ̀rọ̀ tí bàbá Awólọ́wọ̀ sọ kalẹ̀, bóyá ẹ máa jẹ́ ká jọ gùn lé, àti ìmọ̀. Ṣùgbọ́n ní tèmi o, ní tèmi, orí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ lèmi máa gùn lé lórí. Ìbá wù yín kẹ́ kórìíra mi, nífẹ̀ẹ́ èèyàn tó bá ń sòótọ́ náà. Ṣèlè máa jáde lórí prógámù lẹ́ẹ̀kọ̀ọ̀kan, nífẹ̀ẹ́ wọn. Ṣùgbọ́n tó bá yẹ pé mo wá bíbá ẹ̀ sí tí mo wá yìn, Donald Trump thank you, kìíní kan igbáṣe àwòṣe, inú gbogbo yẹn á máa dùn ni. Ẹ máa bá mi ṣí ẹ̀ tẹ́ ẹ bá bá mi ṣe. Ṣùgbọ́n òun tọ́ ilé tí mò ń sọ yìí, ní rí. Òun ló máa jẹ́ ìkórìíra. Ìbéèrè mi ni sẹ́ẹ̀, àwọn tí wọ́n ní wọ́n bọ́ǹbù níbo ni òkú wọn wà? Why tí wọn ò fi show wa? Why tí a fi rí bá ṣe rí àwòrán tó ń fò kiri ojú òfurufú tí ó ń yin kíní kalẹ̀, tó ń ju gbogbo ẹ̀ kalẹ̀, tó ń ju gbá. Why tí wọn ìgbà táwọn yẹn náà kú tán, kí nìdí tí àwòrán ò tiẹ̀ lè gbé a single person lára wọn? Easy láti pé kán pákéjì kan fún yín, inú yín á dẹ̀ dùn, ẹ̀ dẹ̀ gbé, ẹ̀ káràmọ́ ẹ̀. Àní tó bá tó àsìkò, àwa fúnra ara wa la máa gbára wálẹ̀, kò sí ẹnì kankan tó ń bọ̀ láti ibì kan. Ṣé ẹ mọ bí Tafa Adéoyè bí Ọlọ́run ṣe lò lọ́jọ́ náà lọ́hùn? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ bọ́lọ́run ṣe lò lọ́jọ́ lọ́hùn pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀, pẹ̀lú àwọn ará ìlú tí wọ́n gbára wọn kalẹ̀? Bẹ́ẹ̀ náà la ṣe máa dìde tó bá tó àsìkò tá a bá mọ̀ pé a ṣe tán, sí ẹnikẹ́ni tó ń bọ̀ láti ibì kankan. Bẹ́ẹ̀ ni, kò sí ẹnikẹ́ni tó ń bọ̀ láti ibì kankan. Ẹni tí wọ́n ní ó kó billions of naira jẹ ní Kogi State, ṣèbó òní tí bàbá yìí tuntun fẹ́ fi sí apartment báyìí. Bẹ́ẹ̀ ni.
ṣèpò lọ́n tuntun fẹ́ fi sí appointment yẹn. Ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe. Ogun ìbẹ̀rù ẹ jẹ́ kó kúrò nínú àyà wa. Ó da ọjọ́ tí a bá lè ṣe yẹn kọ́wọn people tó lè bẹ̀rù wa. Kò sí ìbẹ̀rù kankan mọ́, wọ́n ti rí everybody as ẹranko. Bẹ́ẹ̀ ni wọ́n ti rí pé gbogbo kan tẹ́ bá ṣáà ti ṣe gbogbo kan táwọn bá ti ṣe ẹ tètè máa ń gbà mọ́ra. Wọ́n mọ̀ pé ó easy before you know ẹ máa adapt. Ẹ má bínú, ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí, ẹ bá wa share ètò yìí. Mo tún wo another breaking news kan báyìí o. So for 30 èèyàn báyìí ni wọ́n kidnap báyìí ní Kogi báyìí again. Ọlọ́run mà ní jẹ́ kán pa àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá tán báyìí. Ọlọ́run ní jẹ́ kán pa àwọn ọmọ ológo ilẹ̀ Yorùbá tán o. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Ohun tí èmi kàn fẹ́ sọ ni pé another year la tún wọ̀ lọ yìí. Tọ́lọ́run bá mi gbà, tọ́lọ́run bá mi kó sí ìjọba Amẹ́ríkà nú tó ń ṣiṣẹ́ yẹn pẹ̀lú òótọ́, inú tèmi á dùn. Bẹ́ẹ̀ ni inú tèmi máa dùn. Ṣùgbọ́n ṣèṣe pé àwọn people ìfowó wa ń tàn wá. Ẹ já bíra wa o. Ẹ já bíra wa. Nítorí pé bàbá mi tó ti kú sọ́run tó bá jí báyìí tó ń sọ fún mi pé kí n accept pẹ̀lú Trump, màá sọ fún pé kó show mi lé evidence pé ṣé kìí ṣe pé àwọn people ìfẹ́ tàn wá, ṣé èyí pé wọ́n fẹ́ distract attention wa, ṣé èyí pé wọ́n tún kó wa lọ sí oko ìparun, another oko ìparun míì tí gbogbo wa á dákẹ́ tí wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn lọ. Ẹ lọ wo history àwọn òyìnbó yìí láti 1914 náà. Ẹ lọ wo nǹkan tí wọ́n ń fojú wa rí. Ẹ lọ wo nǹkan tí wọ́n ń fojú wa rí. Ìjọba wọn ò so èso rere. Kò sí èso rere kankan tí ìjọba wọn so. Kò sí èso rere kan tí ìjọba wọn so. Èmi ò ní ṣaláìsọ wípé ohun tí Donald Trump fẹ́ wá ṣe wípé kò dáa o. Ṣùgbọ́n ohun tí mò ń sọ fún yín ni pé ẹ jẹ́ kó show yín lé àmì ìdánilójú. Torí pé ńgbà tí bandit bá ń pa àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń show títí wọn, fighter jet nìkan lẹ́ wá show fún wa. Àwọn tẹ́lẹ̀ pa ẹ̀yin ò show ẹ̀. How come? How come? Àwọn tó dẹ̀ wá jẹ́ leader wọn tí wọ́n ń gbé lẹ́rìn ìgboro
ẹ gbé wọn o. Àwọn ṣíàmánu kọ̀ọ̀kan ní àwọn Katsina, Zamfara tí wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ wọn, àwọn former governors, ẹ rí wọn gbé o. Alhaji Sheikh Gumi ó wà ń bẹ̀, ó ń gbé nínú ilé ẹ̀. Ṣé Trump ò lè bá wa track ilé ẹ̀ kó bá wa mú ní ṣíkún ni? Sheikh Gumi tó dé Saudi Arabia tí Saudi Arabia lè padà. Kí ló dé tí a ní kí ìjọba Amẹ́ríkà kọ́kọ́ bá wa gbé yẹn ná? Tí wọ́n bá mọ̀ pé lóòótọ́ lódodo wọ́n fẹ́ bá wa fight insecurity. Why? Tí wọn ò fi lọ bá wa gbé àwọn yẹn. Àwọn tí wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ wọn, kí ló dé tí wọn bá wa gbé wọn? Àwọn tó jẹ́ agbódegbà fún bandits, kí ló dé tí wọn bá wa gbé wọn? Ọmọ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ á ṣí iye wa. Ẹ jẹ́ kó yé tàn wá. Àwọn tó ń ṣòṣèlú nínú Nàìjíríà nìkan kọ́ ló ń tàn wá. Àwọn ará ibi gan náà, àwọn gan ò nífẹ̀ẹ́ wa. Bẹ́ẹ̀ ni, òun tọ̀rọ̀ ó máa ń korò. Ó máa ń korò. Ṣùgbọ́n ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ o. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa pé kálẹ̀ lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa comment, ẹ̀yin tẹ́ bá wa share, ẹ̀yin tẹ́ bá wa like, ọwọ́ tẹ́ fi tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ní lùgbàdì àìsàn. Mo kí ọ̀gá mi Mr. OLAYOMI KOIKI pé wọ́n kalẹ̀. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Ọdún ayọ̀ ni ẹ máa mú. Mr. OLAYOMI KOIKI, ọdún ayọ̀ lẹ máa mú. Ìgbówó Òòṣà ẹ máa mú ọdún ayọ̀ lágbára àṣẹ wọn tó nílẹ̀. Ọmọ ọ̀tá yín ló máa jẹlẹ̀. Kò sí kankan tó máa ṣe yín lágbára àṣẹ wọn tó nílẹ̀. Bàbá mi, bàbá Akíntóyè, bàbá dáadáa. Ẹ ní lùgbàdì àìsàn. Ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí o. Ẹ ti dàgbà báyìí. Mo gbà ládùúrà pé ẹ ní fọwọ́ yín, ẹ ní fi gbọ́mọ sí lágbára àṣẹ wọn tó nílẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ káàárọ̀ oòjíire, gbogbo ẹ̀yin tẹ́ dúró tán. Mo kí yín. Ẹ ní ṣubú dànù. Àjọ máa mọ́dún ayọ̀ ni. Ní 2026 wọn ò ní wá èmi àtẹ̀yìn tì. Ẹni tó kù tọ́dún yóò fi parí, àjọ máa làjà o. Bẹ́ẹ̀ ni, a máa mọ́dún ayọ̀. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé a kú sinmi ẹni, àkókò lè dá. Àkókò lè dá, kò ní bàjẹ́. Agbára àwọn onílẹ̀ kò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ogun ò ní kó wa lọ o. Nílẹ̀ Yorùbá, mo gbà ládùúrà ìṣẹ́, mo ní ogun ò ní kó wa lọ. A ní ṣubú dànù o. A ní lùgbàdì àìsàn. Àṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tó wá jókòó sí kọ́nà kan tí wọ́n ń ta fà sínú mọ́lẹ̀, tí wọ́n ń da ilẹ̀ Yorùbá rú. Ọba mi Èdùmàrè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní,
á bá mi já okùn ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ ni àṣẹ́gun, bó jẹ́ ọba ni, bó jẹ́ ìjòyè ni, bó jẹ́ olóṣèlú ni, bó jẹ́ ará ìlú ni, gbogbo ẹnikẹ́ni sẹ́ẹ̀ tí wọ́n jọ náwó nínú ìbàjẹ́ ilẹ̀ Yorùbá, àní Ọlọ́run Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, ó máa jẹ́ kí wọ́n sùn, wọn ò ní jí mọ́. Àṣẹ́gun. A dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ẹ̀kan sí pé ẹ bá wa tẹ̀ lálẹ́, ẹ dẹ̀ bá wa share, àmọ́ lóore o. Àwa la máa wá, bẹ́ẹ̀ náà ẹ̀yin náà lẹ́yìn a sì máa bá. Àní wàrà wa ti o. Àṣẹ́gun o, ẹ ṣé gan ni. Fún ti sáà iná òní ó dàárọ̀. Ọba mi Èdùmàrè á jí wa sí ìmọ́lẹ̀ alààyè ní òwúrọ̀ ọ̀la láyọ̀ àti àlàáfíà.